Walele, walele, where you dey o? Walele. Abada, where you dey o? Walele. Ohun tó ṣẹlẹ̀ káàkiri àgbáyé lọ́dún 2024 nínú eré ìdárayá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìdíje Olympic tó wáyé lọ́dún yìí lórílẹ̀‐èdè Faransé. Bẹ́ẹ̀ ṣe mọ̀, àwọn ògbóǹtagí nínú eré ìdárayá ni wọ́n tanná ran igi ìdárayá lọ́dún yìí kó tó di pé ìdíje náà bẹ̀rẹ̀. Díẹ̀ lára wọn ni ọ̀gbẹ́ni tó ń gbẹ̀yìn orí ọ̀dàn ni ìyẹn Andy Murray àti ọ̀kan lára àwọn tó máa ń fara pẹ̀tù ìyẹn Simon Biles àti ọmọ orílẹ̀‐èdè Spain ni Kelly Oxen. Òmùwẹ̀ tó tún jẹ́ ọmọ onílù ọmọ Faransé ìyẹn Leon Marcan ló gba àmì wúrà tó pọ̀jù nínú àwọn tó ń lúwẹ̀ẹ́ nínú omi nínú ìdíje Olympic náà pẹ̀lú àmì wúrà 4 àti bàbà kan. Orílẹ̀‐èdè China náà gba àmì ẹ̀yẹ ìyẹn mẹ́dà 150 ó ní nínú 40 wúrà. Ìyẹn ló sì mú kí wọ́n ṣe ipò kejì lórí tábìlì àmì ẹ̀yẹ nígbà tó jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà lókè téńté. Àmì ẹ̀yẹ 100 àti 26 ni wọ́n gbà. Nínú ẹ̀ṣẹ́ kíkàn, ìṣẹ̀lẹ̀ pàtàkì tó wáyé nínú ẹ̀ṣẹ́ kíkàn lọ́dún 2024 ní bí Scintillating ẹ má bínú ṣe béde ṣaṣanchó ni mi fi bẹ́ẹ̀ gbọ́ dáadáa ṣe fi ẹ̀ṣẹ́ dún bí àrá lójú alátakò ẹ̀ ìyẹn Delton Whelan ní ìpínlẹ̀ karùn-ún níbi tí wọ́n ti fìjà pẹ́ta lórílẹ̀-èdè Saudi. Ọmọ ilẹ̀ China ni fi ẹ̀ṣẹ́ gbà kan jẹ́ gbẹyẹ lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Whelan. Ìyẹn sì jẹ́ ọ̀kan lára ìṣẹ̀lẹ̀ pàtàkì tó ṣẹlẹ̀ nínú ẹ̀ṣẹ́ kíkàn lọ́dún 2024. Ṣé o gbàgbé pé lóṣù kẹsàn-án ọdún 2024 Daniel Dubois náà na Anthony Joshua tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó ń ṣojú fún orílẹ̀-èdè British ní pápá ìṣeré Wembley Stadium nílùú England. Ìyẹn ló sì mú kí orúkọ Daniel Dubois náà wọ inú àwọn tó ń fi ẹ̀ṣẹ́ kàn bí òjò lágbàáyé. Kí n tó gbàgbé ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ pé ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2024 ní Tyson Fury àti akẹgbẹ́ rẹ̀ ìyẹn Alexander Usyk fìjà pẹ́ta nílùú England. Ṣùgbọ́n nígbà tí Alexander Usyk fẹ̀ṣẹ̀ ba ayé Tyson Fury jẹ́ bó tilẹ̀ jẹ́ pé Tyson Fury sọ pé òun ò gbà pé àwọn tó ka ìjà náà ni wọn ò ká dáadáa. Ìyẹn sì jẹ́ kí Alexander Usyk náà sọ pé òun sì wà nílé digbí. Àbájọ nígbà tó fi máa di ọjọ́ 21 oṣù December ọdún 2024 tó parí yìí, Alexander Usyk àti Tyson Fury padà pàdé ní orílẹ̀-èdè Saudi ìyẹn ní Kingdom Arena ní Riyadh. Lẹ́ǹkan sí Alexander Usyk fi ẹ̀ṣẹ̀ ba ayé Tyson Fury jẹ́. Àtìgbà náà ló sì ti gbà yí pé kálọ̀gá ń jẹ́ bàbá ni bàbá mi ló ń pe Alexander Usyk báyìí. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀ yìí pé ní oṣù kọkànlá ọdún 2024 yẹn kan náà ni Jake Paul àti bàbá àgbàlagbà ni tó ń ṣe láńgbáláńgbá ìyẹn Mike Tyson fìjà pẹ́ta ní pápá ìṣeré AT&T nílùú Texas lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ kékeré ọ̀hún fẹ̀yìn bàbá àgbàlagbà náà kanlẹ̀ nígbà tó jẹ́ pé Paul Jake ló pàpà gbégbá orókè nínú eré ìdárayá náà. Nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, adé tó tóbi jùlọ nílẹ̀ Yúróòpù ni wọ́n ti dé fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spain báyìí ní oṣù kejì ọdún yìí nígbà tí wọ́n jáwé olúborí nínú ìdíje Europe Championship tó wáyé nílùú Germany nígbà tí wọ́n gbo ewúro sójú àwọn alátakò wọn ìyẹn orílẹ̀-èdè England pẹ̀lú àmì ayò 2-1. Ọpẹ́lọpẹ́ Nico Williams àti Michael Oyarzabal. Bó tilẹ̀ jẹ́ pé ọmọ olótùtù ni ìyẹn Ice Cold Palmer náà dá àmì ayò kan padà fún orílẹ̀-èdè England ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́. Lẹ́yìn ìdíje náà ni akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè England fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ tó sì gba àríwá géètì lọ. Ṣèbẹ̀ kúkú mọ̀ pé gúúsù géètì tó ń pè ní South Gate lọ́hún náà tẹ́tẹ́lẹ̀. Ìyẹn ló mú kí orílẹ̀-èdè England tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá tuntun ìyẹn Thomas Tuchel láti orílẹ̀-èdè Germany. Ikọ̀ akọni ni láti orílẹ̀-èdè Spain ìyẹn Real Madrid lu akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè Germany ìyẹn ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Borussia Dortmund pẹ̀lú àmì ayò 2-0 láti gbé ife ẹ̀yẹ Champions League ní ìgbà 14 ní pápá ìṣeré Wembley Stadium lórílẹ̀-èdè England. Lẹ́sẹ̀ kan náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City gba líìgì orílẹ̀-èdè England fún ìgbà 4 léraléra bó tilẹ̀ jẹ́ pé àtìgbà náà ni omi ti tẹ̀yìn wọ̀gbìn wọn lẹ́nu tí wọ́n sì ń jà fitafita báyìí láti wà ní ipò 4 lórí tábìlì líìgì náà. Ipò 7 ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún ìgbà àkọ́kọ́ ọmọ orílẹ̀-èdè Spain ìyẹn Rodri tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó mọ bọ́ọ̀lù gbá jùlọ lágbàáyé ìyẹn Ballon d'Or. Bákan náà ló jẹ́ pé ọmọbìnrin eyí mẹ́nugún ìyẹn Aitana Bonmati láti orílẹ̀-èdè Spain tó tún gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ló gba ti àwọn obìnrin lọ́dún 2024 tó ṣẹ̀ṣẹ̀ parí yìí. Famous Amos ló ń jábọ̀ ìròyìn.